A'udzu billahi minasyaitonir rahim. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo àwọn Mùsùlùmí káàkiri àgbáláyé. Àsìkò oṣù Ramadan a kú àwẹ̀ yìí, èmi ó ṣe kalẹ̀. Àmín. Bí mo ṣe ń wo àwọn nǹkan kan lọ́sàn-án yìí ni mo wá rí fídíò kan tí mo bá pàdé. Mo rí àfáà kan tó jáde tó sọ̀rọ̀. Àmọ́ ó di wípé mo ti wá sọ̀rọ̀ lórí fídíò yìí. Mo fẹ́ jẹ́ kí a play ẹ̀, kí gbogbo wa ká fetí gbọ́ ọ̀rọ̀ tí àfáà yẹn sọ. So ẹ lè jẹ́ àgbà àfáà ẹ̀sìn Tìjàníyà amal Islam, àmọ́ pé Islam ẹ̀yìn ṣe àgbà àfáà Islam torí Tìjàníyà tí Ahmadu Tìjàní mú wá tó dì lórúkọ Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wàláhì ẹbọ pọ́nbélé ni. So ìṣẹ́bọ pẹ̀lú Allah bẹ́ẹ̀ dá pọ́nbélé òun ni Tìjàníyà. So ìyún náà ń bẹ́ẹ̀. Fídíò yẹn náà lẹ ti rí yẹn, ṣé ń gbọ́ lẹ́nu àfáà wọ́n sọ pé àwọn gbé dáwà Ọlọ́run, àwọn ṣe dáwà Ọlọ́run, àwọn ṣe wáàsí Ọlọ́run fún wa. Sọ̀rọ̀ ni wọ́n sọ yẹn. Tí ẹnìkan bá ṣàṣìṣe, bóyá ẹnìkan hùwà kan tí ò dáa, ó sọ̀rọ̀, àwọn gbé, àwọn bá ṣe nǹkan tó jẹ́ wípé wọ́n pé kíní yìí ò dáa, ó wá tọrọ àforíjì, ó wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba tó níwá, ọba tó dáa. Ní tòótọ́, ó ṣe ìtọrọ àforíjì ní tòótọ́. Ó tún wá tọrọ àforíjì lọ́wọ́ àwọn ẹ̀dá ènìyàn tó jẹ́ wípé bóyá ọ̀rọ̀ tí àwọn sọ yìí ó lè bí wọn nínú, àbí ó lè fa nǹkan tó jẹ́ pé bóyá ó fa pé ṣé ọ̀rọ̀ yìí tó yẹ ká gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu irú àfáà báyìí. Wọ́n tún wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ẹ̀dá ènìyàn, àwọn ọmọ ènìyàn pé ẹ foríjì mi, ẹ má bínú, ẹ dáríjì mi. Àkọ́kọ́ wọ́n túbá lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní wá, ọba tó ní wọ́n, ọba tó dá gbogbo pátápátá, wọ́n túbá, wọ́n bí Ọlọ́run pé Ọlọ́run dáríjì àwọn. Ẹ̀ẹ̀kejì wọ́n tún wá tọrọ àforíjì lọ́wọ́ àwọn ènìyàn tó jẹ́ pé ọ̀rọ̀ yìí lè bí nínú. Náà tó ti sọ sẹ́yìn tó ti sọ tẹ́tẹ́ tó lè bí wọn nínú. Èèyàn tá wá nìwọ, ordinary ènìyàn. Wọ́n wá sọ wípé bóyá ìtúbá tí wọ́n ṣe yẹn o kò ní ìtumọ̀ àbí kò wọlé. Kí ló dé? Wọ́n lẹ́nìkan ṣàṣemọ́ṣe. Ẹni kó sá, ó sá. Ẹni kó dà tó wẹ̀ kalẹ̀, ó dàálẹ̀. Kí ilẹ̀ fẹ́ jẹ́ kó ṣe. Àmọ́ ohun tó sọ sí mi lọ́kàn nígbà tí mo rí fídíò àfáà yìí, tí mo rí tó sọ sí mi lọ́kàn ni wípé kí ṣe gbogbo àwọn táyé tí wọ́n ń jáde pé kí Sheikh Sulaiman Farouk ló képa kí wọ́n jáde kí wọ́n túbá, kí wọ́n tọrọ náà ṣe, ọ̀rọ̀ náà ti ṣe kíní jù, ẹ tún ṣe. Kì í ṣe gbogbo wọn ni wọ́n ń sọ nítorí ti Ọlọ́run ọba àlékè ọlá. Kì í ṣe gbogbo ni wọ́n ń sọ nítorí pé bóyá wọ́n fẹ́ correct kíní yẹn lọ́nà tó wà òkè. Gbogbo túbá jẹ́ gbogbo gbólóhùn yìí jẹ́ nítorí tọ́lọ́run ni. Ìjẹ́ nítorí pé wọ́n ṣe nítorí tọ́lọ́run ni, bí kò ṣe nítorí pé wọ́n fẹ́ fi bàbá yìí, wọ́n fẹ́ fi trend, wọ́n fẹ́ fi ní followers, wọ́n yóò báyìí gba star lórí social media. Òun ni nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń jáde tí wọ́n bá bàbá yìí wí, tí wọ́n kẹ́sì bàbá yìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ fi bàbá yẹn ṣe nìyẹn. Láti fi gba star, láti fi ní followers, láti fi ní subscribers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yí tí wọ́n jáde tí wọ́n ń sọ kì í sí nítorí tọ́lọ́run. Torí tó bá jẹ́ bẹ́ẹ̀ pé nítorí tọ́lọ́run ni, èèyàn jáde ó túbá. Kéèyàn tó lè jáde kó túbá, kéèyàn tó lè jáde kó sọ̀kalẹ̀ pátápátá kó wá túbá pé ọ̀dà o, nǹkan tó ń sọ yìí o, àwọn kò jẹ́ o, ẹ̀yin ènìyàn náà o, tó wá pé kí n má bínú o, kó tó lè sọ léèyàn, ó lè dé o. Ọ̀wọ́n nínú àfáà tó lè sọ nílẹ̀ Yorùbá. Wọ́n pé ní Nàìjíríà yìí gan, àfáà tó lè ṣerú ẹ̀ ní Nàìjíríà yìí, ọ̀wọ́n nínú àfáà tó lè ṣe nǹkan tí Mufti Ìlọrin tí wọ́n ṣe yẹn. Àmọ́ ọ̀gá sáà fún àtàfẹ́ mọ tẹ̀lé nìyẹn. Sáà fún àtàfẹ́ mọ gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn náà nìyẹn. Sáà fún àtàfẹ́ mọ wò gẹ́gẹ́ bí pé ẹ̀rọ àwọn àfáà tí wọ́n ń jẹ́, tí wọ́n ń ṣe ti súnà àtàlẹ́ mọ̀sán tí wọ́n dúró tì sáwọn náà nìyẹn. Kí ló dé tó fẹ́ pé gbogbo àṣà ní àfáà yìí kò ní wípé tó bá tẹ́ni báyìí kó mọ̀ ta kò yàn. Kò wá sẹ́nibọ́dì tó wá ṣe nǹkan tó dá lójú wọn rí kan ṣe wá yìn rí àfi èébú kí wọ́n takò aláìmọ̀kan olódo kíní kan. Kí ló dé, kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Gbogbo tẹ́ ń ṣe yẹ nítorí tọ́lọ́run, tó rí kẹ́lẹ́ bá ní followers, kẹ́lẹ́ bá owó lẹ̀ fi ń wá. Ọba tó sì ní tó mọ̀ yín ó mèrò ọkàn yín. Àwọn ẹ̀dá wọ́n lè mọ̀ pé lágbájá ẹ̀nà ọkùnrin kíní kan Ọlọ́run ọba ìṣọba alábòsí yóò san kálukú lẹ́san ìwà ẹ̀gẹ́ bó kálukú bá ti ṣe ní.
ọba tí ò ṣe dọ́jì ni kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ó wá sọ wípé pẹ́pẹ́ sí o ẹ gba Sheikh Sulaiman Farouk Oníkíjìpá àgbà àfáà nílẹ̀ Yorùbá àbágbà bí ká sọ pé ní Nàìjíríà pé nílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí yín nìyẹn ó dà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbà wọ́n láyé àfáà àgbà ẹ̀sìn nílẹ̀ Yorùbá àwọn náà bẹ̀yìn pé kẹ́ gbà wọ́n ní àfáà àgbà ẹ̀sìn nítorí tí yín náà fi ń ṣe ẹ̀yin dẹ̀ kọ́ lẹ máa dájọ́ bí kò sí Ọlọ́run ọba àmọ́ ohun tó yé mi yékéyéké ni wípé tó bá fi lè mú yàn pẹ̀lú bí èèyàn ṣe ga nígbà tí wọ́n ga tóun kó wá sọ̀kalẹ̀ nínú ìjẹ́ gíga yẹn kó wá túbá pé kí àlàáfíà ò lè wà ohun kó lè lọ bó ṣe yẹ kó lọ ènìyàn náà nírú ẹni bẹ́ẹ̀ o ó sì wọ̀n gógó náà àfáà tó lè ṣe sí báwọn kan ni wọ́n ya fọ́tò níjó ni láti sọ pé àyẹ̀tọ́ pé fọ́tò yìí ò dáa ìbú náà padà fi bú àwọn yẹn wọ́n bú wọn ni wọ́n sọ pé àyẹ̀ mọ́ bínú mistake ni àbí kí wọ́n ṣe rí nǹkan míì sọ wọ́n mọ̀ bú ti yẹn mọ́ ni ẹni tó pé wá ṣàṣemọ́ sí àdìbí 20 kìíní kan years ago some 20 years back láti wà jáde tán wá tún kìíní yẹn ṣe ẹ̀ tó wá ní pé nǹkan tán ṣe yẹn oníbíyà ni wọ́n oníkìíní kan ni wọ́n oníkìíní kan ni wọ́n ọ̀dà àti gbọ́ ẹ̀ mọ́ bínú ṣàmọ̀ pé oníbíyà ni wọ́n àmọ́ èyí tó yé mi ni wípé Ọlọ́run bẹ ìsọba alábòsí ọba tí ó sì dájọ́ kò ní wo ojú àbí ìsọ̀rọ̀ èèyàn ni ó fi dájọ́ ọkàn náà bá fẹ́ fi dájọ́ nítorí wípé ẹlòmíì gan ẹ̀ rí ìhùwàsí ẹ̀ rí ṣe ẹrù pé èèyàn gidi ni pàtàkì tí ní ṣùgbọ́n tí ń bẹ nínú ọkàn ẹ̀ ó burú gèjò lọ ọkàn ẹ̀dá Ọlọ́run bá fi dájọ́ àníyàn nǹkan tẹ́yìn bá ṣe náà ó fi dájọ́ èèyàn ló jẹ́ kí ọ̀jọ̀gbọ́n kan sọ̀rọ̀ kan pé nígbà mẹ́mọ̀ pé èèyàn ẹni yìí ẹni rí ni àwọn ayé ọmọ wárí fún wọn mọ yìn wọn mọ kí pé èèyàn rí ni ẹ wà nínú àwọn tó pé ẹni burúkú ni ìwà ẹ̀dá ní ń wù ìwà rẹ̀ ọ̀dà èèyàn burúkú ni kò ní òwò bódà kò ṣeé súnmọ́ ọ̀dà léèyàn tó bá dijọ́ ògbédà àlèkè àmọ́ ẹ wà rẹ̀ ní tẹ́ ń pè lẹ́ni tẹ́yìn pẹ́ ni èèyàn gidi ni ẹ wà bá nínú ná ẹ wá pè pé èèyàn burúkú ni oníbídíà ni ìjàgíjà tí ní ìwà rẹ̀ ọ̀dà ẹ wà bá lálùjẹ náà ó túmọ̀ sí pé ọba tí ń dájọ́ kò fi physical appearance kò fi dájọ́ ètò ń bẹ nínú ọkàn kálukú lọ́wọ́ fi dán kálukú lẹ́jọ́ ẹ jẹ́ kí Islam ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó sinmi tẹ́ ẹ bá níṣẹ́ mi tẹ́ ẹ lè ṣe ẹ lọ wá sẹ́mi ṣe tẹ́ ẹ bá lè jáde kẹ́ ẹ tún túbìkì fún wa kẹ́ ẹ tírìtì ẹ kó ṣe wá láǹfààní a béèrè ìbéèrè kan lọ́wọ́ yín bí ọjọ́ mélòó kan sẹ́yìn nípa wípé ìyá nígbà tí bàbá ànàbí inú náà ni wọ́n wọ̀ àfáà kan jáde wọ́n dẹ̀ mọ́ ara yìí sí wa wípé tọ̀ bàbá ànàbí àti ànàbí òun ò sí nínú náà o àwa béèrè ìbéèrè wọn wípé tọ̀ inú béèrè tí àfáà yìí nínú àwọn ìtàn mú wá lọ́kọ̀ pé ilẹ̀ dáhùn bẹ́ẹ̀ àwọn yòókù ẹ̀ dáhùn rẹ̀ àti èsì tí dì sí kí ni pé kẹ́ wá dúró kẹ́ wá mọ sọ fídíò kẹ́ mọ píìkì ẹ̀ kẹ́ wá mọ sọ pé ẹ̀ ń ṣe náà kídù fún wọn ẹ̀yin ò lè dájú kò fúnra yín kẹ́ tọ́pìkì kan kẹ́ yanjú ẹ̀ kẹ́sẹ̀ ṣéwò láàrin oṣù kan káwò bí ó ṣe rí tó gbowó sì jàǹfààní bẹ́ẹ̀ ó dà tí ẹ̀yin ò bá wá gbà yìí pé Sheikh Sulaiman Farouk Oníkíjìpá ní Miskinu Bilai àgbà àáfàá ẹ̀sìn ni wọ́n nílẹ̀ Yorùbá kò sí wàhálà àwa tá a nífẹ̀ẹ́ wọn àgbà wípé àgbà àáfàá ẹ̀sìn ni wọ́n nílẹ̀ Yorùbá àtàwọn olólùfẹ́ wọn náà tí wọ́n nífẹ̀ẹ́ wọn gbà pé tọ̀ àgbà àáfàá ẹ̀sìn ni wọ́n ẹ̀yin aláṣejù nípìn àbá ìlórúkọ ẹ̀yin kálukú fèsì tiẹ̀ Masalam.